inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o. Àgbàlá Gabriel ò fún mi ní 1 kọ́bọ̀ nínú gbogbo owó yẹn. Mi ò dẹ̀ wá fi ṣèjà, mi ò fi ṣèbínú bọ̀ yín tó wá mú ọ̀rọ̀ yìí tó tún fi wá ń rúgbó tó fi wá rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó fi wá ń fa ariwo tí ń fa lọ́bọ̀lọ́bọ̀ ni pé lákọ̀ọ́kọ́ à ń pe bọ̀dá kan ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé yẹn followers Àgbàlá Gabriel ni òun náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá tán nídìí help tán nídìí donation láti gba owó òun náà máa ń fi owó support Àgbàlá Gabriel ń bẹ̀. So Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takùn tí ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà òun pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà ń sìn ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó débìí ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí wọ́n clean ọ́fíìsì. So Mr. Kẹ́hìndé yẹn yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sir. Ẹ ṣe sùúrù. Gbogbo tẹ́ bá fẹ́ lọ sọ lórí Àgbàlá Gabriel. Yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ̀yin lẹ máa fọ tọ́ílẹ̀tì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Àti ọ́fíìsì ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ sọ púpọ̀ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir. Bẹ́ẹ̀ lórí sir. Àwọn náà dẹ̀ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ bá wa settle ọ̀rọ̀ yẹn láàrin wa tí mo ní k'Àgbàlá Gabriel sáà fún mi freedom kí n máa bá tèmi lọ. Fúnra Àgbàlá Gabriel ó sọ fún lójú gbogbo lójú gbogbo àgbáyé ńjọ́ náà lọ́hùn ẹ lọ tó fídíò yẹn wò wípé èmi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì òun ni máa ń clean ọ́fíìsì òun tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà náà lọ́hùn. Bọ̀ apá abẹ yẹn kọ́ ni mò ń lọ mo kàn fi ìyànnà náà ọ̀rọ̀ ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tàbí ṣe wedding tẹ́lẹ̀ àyàwó ṣe wedding màálù tàbí ṣe wedding jọ wedding. Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò recording ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe à ń pe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi. Wípé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million pé kí n lè die down kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. Ìyẹn ni Alhaji. Kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn? Kí ni tiẹ̀ ń bẹ̀? Ẹ ṣé sà. Ṣé rí Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kòríkòsùn ìlòun àti Àgbàlá Gabriel. Nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tán fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mò ń béèrè fún owó mi ì béèrè £1 lọ́wọ́ wọn. Fúnra mi gẹ̀gán mo dẹ̀ sọ mo ṣe láì fídíò tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. Iṣẹ́ tọ́lọ́run rán Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gba kádàrá. Ṣùgbọ́n láti yá pé wọ́n tún máa fi in tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n tún máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run in tí ọba ṣe jú èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Èmi àti yín àjọ sọ̀rọ̀ pa 5 million kankan pé ẹnì kankan fẹ́ fún mi 5 million. Bóyá nítorí mímíkì tí Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ tó ní mò ń béèrè 5 million lọ́wọ́ òun.
bóyá ni Àgbàlá Gabriel pè yín jókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn dìfẹ́ǹdì òun èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ 5 million ó ṣe 5 million o èmi ò gba 1 kọ́bọ̀ lọ́wọ́ anybody o ebi ọ̀pá ní ìyó ṣùgbọ́n Ọlọ́run ń wo àṣírí jíjẹ múmu mi o Ọlọ́run ọba nìkan ló ń bo àṣírí jíjẹ múmu mi so kò jù bá ń lọ o